ká lè mọ Ọlọ́run là ṣe ń kéwú. Torí ká lè mọ Ọlọ́run là ṣe kéwú làníyàn téèyàn gbọ́dọ̀ fi kéwú. Yorùbá yàn dá. Làníyàn téèyàn gbọ́dọ̀ ní. Àníyàn téèyàn gbọ́dọ̀ ní tó bá fẹ́ kéwú, òun ni kó fẹ́ kéwú torí Ọlọ́run. Kò wá rí bẹ́ẹ̀ mọ́. Kò tiẹ̀ rí bẹ́ẹ̀ lánàá. Kò tiẹ̀ wá rí bẹ́ẹ̀ lánàá. Ó rí bẹ́ẹ̀ lánàá. Àmọ́ tèmi ò dojúrú káyì. Ṣé láníyàn ká lè bá àfi mọ Ọlọ́run? Ṣé ni a fi ń kéwú nísìn? Ó yẹ pé ká mọ Ọlọ́run yìí, ibẹ̀ ni ìsinmi wà. Tó gbé ká mọ Ọlọ́run yìí, ibẹ̀ ni ìsinmi wà. Ìlàláfíà wà. Ibẹ̀ làlàáfíà wà. Nǹkan tó jẹ́ ká máa sọ ọ̀rọ̀ eléyìí tá à ń sọ yìí báyìí. Ètò jẹ́ á máa sọ gbogbo àwọn kan tá à ń sọ báyìí. Májèlésì tá a ṣe níjẹ̀ẹ́dógún. Májèlésì tá a ṣe níjẹ̀ẹ́dógún. Ọ̀rọ̀ jáde púpọ̀. Àwọn ọ̀rọ̀ gbangbalakàtà ọ̀rọ̀ ó jáde púpọ̀. Sáà wá ní kéwú mọ́ ni. Àwọn tó ti àwọn jáde pé ṣé wọn wá ní kéwú mọ́ ni? Ṣé ká mọ́ kéwú mọ́ ni? Ṣé káwọn mọ́ kéwú mọ́ ni? Ní ká mọ́ kéwú. Bó sì wá gbọ́ o, ní a mọ́ kéwú o. Àmọ́ ká wá kéwú ká ní òsì nǹkan mìíràn lẹ́yìn kéwú yẹn là ń sọ. Àmọ́ káwọn kéwú káwọn sọ pé kò sí kankan mí lẹ́yìn kéwú mọ́ yẹn, ìyẹn là ń sọ o. Ìyẹn là ń bára wa sọ. Ìyẹn là ń bára wa sọ. Àwọn àyà kan wà nínú Al-Qur'ani. Àwọn àyà kan wà nínú Al-Qur'ani. Àwọn ọ̀rọ̀ ìjẹ́dógún tá a sọ yẹn. Àwọn ọ̀rọ̀ ìjẹ́dógún tá a sọ yẹn. La fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ ká ṣàlàyé díẹ̀ nípa ẹ̀. Ó ní a fẹ́ ṣàlàyé wẹ́lẹ́wẹ́lẹ́ ká ṣàlàyé díẹ̀ nípa ẹ̀. Àwọn àyà kan wà nínú Al-Qur'ani. Àwọn àyà kan wà nínú Al-Qur'ani. Ọlọ́run ní innama yakhsha Allaha min ibadihi ulama'u. Ìkànnì ẹ̀. Ìkejì. Ó ní innama ya'muru masajida Allahi man amana billahi wal yawmil akhiri wa iqamis salati wa ita'i zakat wa lam yakhsha illa Allah ulaika asa يكون من المهتدين. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. Alákọ̀ọ́kọ́ tú إنما يخشى الله من عباده العلماء. Ọlọ́run ní àwọn al-ulama'u. Ọlọ́run ní al-ulama'u. Yakhsha Allaha min ibadihi. Ẹ bá fẹ́ tú tí. Bẹ́ẹ̀ bá fẹ́ tú tọ́lọ́ sọ mẹ́ gangan o. Ẹ lọ sí. Ibi ìgbẹ̀yìn yẹn gangan lẹ́kọ̀ọ́kọ́ lọ. Fáìlù. Fáìlù. Ẹ lọ mú fáìlù wá. Ẹ lọ mú fáìlì wá. Ẹ lọ mú fáìlì wá. Ẹ lọ mú fáìlì wá. Ẹ tó wá mú fíìlù wá. Ẹ tó wá mú fíìlù wá. Ní kí wọ́n yóò fi lójú. Ní kí wọ́n yóò fi lójú tù tó bá ní mọ̀ fúlù bí ọ̀rọ̀ àfikún. Òun náà ó ní. Náà. Al-ulama'u. Al-ulama'u. Àwọn àfà. Àwọn àfà. Min ibadihi nínú àwọn ẹrú Ọlọ́run. Nínú àwọn ẹrú Ọlọ́run. Yakhsha Allaha ni wọ́n bẹ̀rù Ọlọ́run. Ni wọ́n máa ń bẹ̀rù Ọlọ́run. Àwọn àfà nínú àwọn ẹrú. Torí gbogbo wa. Torí gbogbo wa yẹ́yẹ́. Ẹrú ni wa. Ẹrú Ọlọ́run ni wa. Ó wà nínú àwọn ẹrú òun o. Ọlọ́run nínú àwọn ẹrú òun o. Àwọn tá máa bẹ̀rù òun. Àwọn tí wọ́n máa bẹ̀rù òun jù. Ulama'u. Ó làwọn àfà. Ẹ ti gbọ́. Bẹ́ẹ̀ ni àbẹ̀. Yes. إنما العلماء يخشى الله. Innama yakhsha Allaha min ibadihi al-ulama'u. Bẹ̀tí ulama'u yẹn lẹ́kọ̀ọ́kọ́ lọ. Ulama'u yẹn lákọ̀ọ́kọ́ mú. Innama yakhsha Allaha. Innama yakhsha Allaha min ibadihi al-ulama'u. Sẹ́ni pé ó ti àwọn àfà ti dúró. Àwọn àfà ti dúró bá.
àti dúró. Àwọn àfáà ti dúró. Bikhasiyatillahi. Pẹ̀lú ìpayà Ọlọ́run. Tó túmọ̀ sí wípé àwọn àfáà ń tá a gbọ́dọ̀ mọ̀ wọ́n mọ̀. Ó ní ìpayà Ọlọ́run. Àwa lọ iná máa. Ya'muru masajidallahi. Man amana billahi. Àwọn tí wọ́n máa ṣe ilé Ọlọ́run ní òye. Àwọn tí wọ́n máa yẹ ilé Ọlọ́run, tí wọ́n máa yẹ, tí wọ́n máa lọbẹ̀ ní gbogbo ìgbà. Man amana billahi. Àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́. Òun làwọn tí wọ́n gba Ọlọ́run gbọ́. Yawmal akhir. Láti gbà pé ọjọ́ kan ń bọ̀ wá táwọn ò ní sí mọ́, tí gbogbo nǹkan ò ní sí mọ́. Tí wọ́n sì gbà pé ọjọ́ kan ń bọ̀ táwọn ò ní sí mọ́, tí gbogbo nǹkan ò ní sí mọ́. Aqama as-salata wa ata az-zakata. Wọ́n ń kírun, wọ́n ń yọ sàká. Wọ́n ń kírun, wọ́n ń yọ sàká. Lam yakhsha illa Allah. Allahu akbar. Wọ́n á sì páyà nǹkan kan míì ju Ọlọ́run lọ. Wọ́n ò sì páyà kankan míì ju Ọlọ́run lọ. Fa'asa ulaika an yakunu minal muhtadin. Pẹ̀lú gbogbo ohun tí a bá lọ́wọ́ wọn yìí. Pẹ̀lú gbogbo ohun tá a bá lọ́wọ́ wọn yìí. Ó súnmọ́ kí wọ́n mọ̀nà. Ó súnmọ́. Kán wà nú àwọn tí wọ́n mọ̀nà. Ó súnmọ́ kí wọ́n wà pẹ̀lú àwọn tí wọ́n mọ̀nà. Kán wà pẹ̀lú àwọn pé mínà lè mú mínà ló sọ pé àwọn kan ti. Àwọn kan ti mọ̀nà tẹ́lẹ̀. Àwọn kan ti mọ̀nà. Àwọn kan ti mọ̀nà. So àwọn tá a wá ka gbogbo nǹkan yìí fún yìí. Ó wá ṣeéṣe ìyẹn gan náà kì í ṣe pé wọ́n ti mọ̀nà o. Ó ṣeéṣe kí ó súnmọ́ kí wọ́n wà pẹ̀lú àwọn tí wọ́n mọ̀nà. Kán wà nú àwọn tí wọ́n mọ̀nà. Ó súnmọ́ kí wọ́n wà nínú àwọn tí wọ́n mọ̀nà. La ilaha illallah. Yàkásá yẹn la fẹ́ lò pẹ̀lú yàsá àtàkọ́kọ́ àti yàsá àtẹlẹ́kejì. Yàsá àkọ́kọ́ àti yàsá ẹlẹ́ẹ̀kejì. Walam yakhsha illallah. Tẹ́lẹ̀kejì yẹn àti innama yakhsha. Àti tẹ́lẹ̀kọ́kọ́ yẹn, òun náà ń ta fẹ́ lò nìyẹn. Alọ̀rọ̀ yẹn ń bá wí. Táwa lọ̀rọ̀ yẹn ń bá wí. Àwọn àfáà lọ̀rọ̀ yẹn ń bá wí o. Ọ̀nà wo ni wọ́n fẹ́ ká mọ̀? Ọ̀nà wo wá ni Ọlọ́run fẹ́ ká mọ̀? Because tó bá jẹ́ pé ìrun ni ó ti sọ pé ìkámù sàlátà. Tó pé ọ̀nà ìrun ni Ọlọ́run sọ pé wá àkọ́mù sàlátà. Ẹ tẹ̀ pé sàlátà ìdínà sàlátà lẹ́mísàkímù àti Ọlọ́run sọ nínú Fátíà yẹn. Kìí ṣe tó wá jẹ́ pé ìdínà sàlátà lẹ́mísàkímù tó wá pé ìrun lẹ fẹ́ tú sí. Tó wá pé ìdínà sàlátà lẹ́mísàkímù yẹn lọ́wọ́ sọ́dún sọ́dún Fátíà yẹn tó pé ìrun lẹ fẹ́ tú sí. Ọlọ́run ti sọ pé wá ìkámù sàlátà. Ọlọ́run ti sọ pé wá àkọ́mù sàlátà wà á tẹ zakata. Walam yakhsha illallah. Ẹ jẹ́ ká yanjú ẹ̀ fúnra wa. Ẹ jẹ́ yanjú ẹ̀ fa. Ẹ gbọ́ ni. Àṣà kí ni tún àṣà ó súnmọ́. Ó súnmọ́. Ulaika àwọn gbogbo àwọn tá a wí. Àwọn tá a wí yìí. An yakunu Minal muhtadin. Ó súnmọ́ kí wọ́n pẹ̀lú àwọn tí wọ́n mọ̀nà. Ó súnmọ́ kí wọ́n wà nínú àwọn tí wọ́n mọ̀nà. Àfáà kan yìí sọ pé ẹ má sọ pé ẹ kéwú ẹ ti mọ̀ tán àbí wò mí. Wọ́n sọ pé ẹ ti kéwú, Ẹ ti gbọ́, ẹ ti mọ̀ tán. ìmọ̀ sì tún pọ̀ gan-an yàtọ̀ sí Ìsàìrí. Ìmọ̀ sì tún pọ̀ gan yàtọ̀ sí alẹ́ tí bá ta sa. ìmọ̀ sì tún pọ̀ gan-an yàtọ̀ sáálẹ̀ bàtà sá. Ọlọ́ba kí àfáà náà. Àfáà yẹn já àwọn ìṣibẹ̀ tí wọ́n já. Àfáà yẹn já wọn sí àmọ́ wọn ò já. Àwọn ò wá ní dákẹ́ àmọ́ já yín sí. Àwọn ò wá ní dákẹ́ àmọ́ já yín sí títí tá fi já. Wọ́n bá sì wù yẹn má já yín lẹ́mọ̀. Ọlọ́run jẹ́ ó já. Ọlọ́run jẹ já. Torí tí wọ́n já yẹn làlàáfíà wà. Torí pé kẹ́ ẹ já sí tọ́lọ́run yẹn ibẹ̀ làlàáfíà wà. Tí wọ́n bá já dàrúdàpọ̀ tí wọ́n bá káàkiri. Tí wọn ò bá já sí tọ́lọ́run yẹn dàrúdàpọ̀ tí wọ́n bá káàkiri náà tí ń bá káàkiri yìí. Kò sí tí fi ní lára balẹ̀ wọ̀ ju ìrìfánìyà lọ. Kò sí tí máa ń mú èèyàn farabalẹ̀ wọ̀ ju ìmọ̀ Ọlọ́run lọ.